Ọwọ́ ọlọ́pàá tẹ ajínigbé méje lára àwọn ajínigbé tí wọ́n máa ń yọ àwọn ará ìjọba ìbílẹ̀ Alkalere nípínlẹ̀ Bauchi lẹ́nu lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ báyìí tí wọ́n sì ti ń kábàámọ̀ ohun tí wọ́n ṣe. Aláròyé gbọ́ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ń lọ káàkiri àwọn ìgbèríko ni tí wọ́n sì ń fọwọ́ òfin mú àwọn ọ̀daràn náà. Lára àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́ dé tí wọ́n sì fọwọ́ òfin mú àwọn ọ̀daràn náà ní agbègbè Babako nílùú Pali àti Yalo Kàrékàré nílùú Gwana. Àwọn tó ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ náà ni Isa Gambo ẹni ọdún 25, Hamza Ali ẹni ọdún 26, Ali Isiaku ẹni ọdún 17, Danlami Isiaku ẹni 30 ọdún, Abubakar Isiaku ẹni ọdún 25, Ali Adamu ẹni 30 ọdún àti Usman Dan Asibi ẹni 30 ọdún bákan náà, tí gbogbo wọn pátá jẹ́ ọmọ agbègbè Mansu àti Papa Yalo. Lára àwọn ẹrù òfin tí wọ́n bá lọ́wọ́ àwọn jàǹdùkú ọ̀hún ni ìbọn AK-47, ìbọn àgbélẹ̀rọ kan, ọ̀pọ̀ ọta ìbọn àtàwọn ohun ìjà olóró mìíràn. Àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, SP Ahmed Mohammed, ni ó sọ pé àwọn ọlọ́pàá ti ń wá àwọn ọ̀daràn náà kó tó di pé ọwọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wọ́n láìpẹ́. Táwọn pàápàá sì ti ń jẹ́wọ́ pé àwọn làwọn máa ń yọ àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Alkalere lẹ́nu nígbà gbogbo. Alukoro nígbàrà táwọn bá ti parí ìwádìí táwọn ń ṣe làwọn máa fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.